èmi Ṣeun Ọlágúnjú oníròyìn tó mòye ẹ máa wo Bisi Ológe show. ẹ ṣe briefly and you are the last caller ẹ mute the background ẹ má to waste opportunity yẹn. ẹ pé tó Koiki. ètò ni. Shivers contact. Ọlọ́run Olódùmarè yóò jẹ́ gbogbo ìpinnu wa kó wá sí ìmúṣẹ. Àmín Jésù Kristi. Mò ń gbádùn yín dáadáa Ọlọ́run ó sì jẹ́ ká gbádùn ara wa. Àmín. Gẹ́gẹ́ bí tọ́pìkì tòní wípé kí ni advantages àti disadvantages tó wà nínú Yorùbá nation. Bẹ́ẹ̀ni sà. Inú mi dùn torí pé èmi náà ń kópa tèmi individually. Okay. Yorùbá nation lè wáyé ó dẹ̀ máa wáyé. Agbára Ọlọ́run. Kódà àwọn èèyàn kan wà tí mo rí fáwọn tó máa ń gbọ́ lórí wípé ẹ̀ ń sọ̀rọ̀ tó ń dùn mọ́ gbogbo wa nú. Torí àwọn èèyàn yẹn nísìnyí mo fẹ́ wá sọ àwọn nǹkan tèmi mọ̀ kó jẹ́ advantages wà tábà dé Yorùbá nation. Àkọ́kọ́ ni wípé èdè wa èdè Yorùbá tá à ń sọ yìí òun ló máa jẹ́ èdè tá a máa sọ. Èdè àjòjì oníjẹgàba lórí èdè wa. Very good. Tá a bá sì ń sọ èdè wa náà máa fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ nílé ìwé. Látàrí ìyẹn a máa ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tó wà tọ́lọ́run jogún fún wa nílẹ̀ Yorùbá. Nítorí pé tabaníká wo àwọn developed country tá à ń sọ yìí èdè wọn ni wọ́n ń lò láti fi kọ́ àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Ló dàbí ní pé wọ́n ní àṣeyọrí. Advantages wa náà ni pé a máa lo èdè wa láti máa fi kọ́ àwọn ọmọ wa ní subject níléèwé. Very good. A máa yé wọn dáadáa. Wọ́n sọ nǹkan kan nínú Bíbélì wípé nǹkan kan ṣẹlẹ̀ tí Ọlọ́run da èdè wọn rú. Wọ́n fẹ́ kọ́lé lọ́kàn Ọlọ́run wá da èdè wọn rú. Ìyẹn òwe náà fi pa fún wa wípé ìlú tí wọ́n bá ti ń sọ èdè kan náà wọ́n máa ń ní ìdàgbàsókè wọ́n sì máa ń wà níṣọ̀kan. Advantages alákọ̀ọ́kọ́ nìyẹn káwọn èèyàn wá bá wa tú kán bá wa rò dáadáa. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé wọ́n máa dá ìran Yorùbá mọ̀ lágbàáyé pẹ̀lú bí Ọlọ́run ṣe dá wa láti ìpilẹ̀ṣẹ̀. So tiba ẹ má bínú mo kọ́kọ́ tí ṣé o dá wa mọ̀ ní. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.